ẹ̀yin tèmi ọbọrin try olórin ni wàláì tàláì ká má parọ́ tàn ra bọ̀ kí ló dé sí bọ̀bọ̀ ìwà fẹ́ ṣe ọbọrin léṣe ni kò tiẹ̀ jẹ́ kó sinmi eléyìí ò lè ṣe pa ọbọrin lórí stage o kò lè ṣe manager o ó dẹ̀ fẹ́ ṣe bàbá yìí léṣe tó báyìí kí ló dé ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn jọ ẹ bá mi subscribe sí Yakob TV ẹ like ẹ dẹ̀ share ẹ comment fídíò yìí lọ fà kò ní bàjẹ́ fún yín. Kọ́ọ̀tì àbíwò ní ránù ọkọ̀ọ̀tì so àtẹ́lẹwọ́ lè start ẹ̀ bọ̀ kò lè stop ẹ̀. ìdí máa ti gé ìjẹ́ àmì o. àmìlà ká lówó lọ́wọ́ kàdí mọ́ pẹ̀lú èèyàn ó bẹ̀ gbin ìrẹ́ mẹ́ta tí ń bẹ láyé ká lówó lọ́wọ́ kàdí mọ́. ẹ̀gbọ́n yẹn mú fún wa tọwọ́ yín kàn gbọ̀n. ìrẹ́ mẹ́ta tí ń bẹ láyé sẹ́yìn ọba ti ládàbí àwọn làbùṣebùṣe gbogbo rẹ̀ ayé olómi ṣùgbọ́n téèyàn bá ti ládàbí àwọn làbùṣebùṣe gbogbo rẹ̀ ayé olómi ṣùgbọ́n bí ó sì owó àlàáfíà àdàlàfíàfíà torí pé owó ṣe kókó àyìnlá yóò sì owó àlàáfíà àdàlàfíàfíà torí pé owó ṣe kókó ntọ́mọ olówó ayé òyìnbá kò má sí lọ́jà ìlédúlé náà ẹni tí ó ní tó máa ń débi sòrò látàlẹ́ mọ́jú bọ́lọ̀ bá fẹ́ ó lé jí kan là ilẹ̀ bá mọ́tọ́ àyìnlá Èdùmàrè má jẹ́ kápẹ́ kan bá lórí ọba mi Èdùmàrè má jẹ́ kápẹ́ kan bá lórí ẹni tó dẹ̀rẹ̀ tó dẹ̀ ń báyọ̀ sòrò lójoojúmọ́ ṣá ọlọ́run oníjárí wẹ̀ bọ́lọ̀ bá fẹ́ kọ́lé yí padà kò lè sáfẹ́rẹ́ Èdùmàrè má jẹ́ kápẹ́ kan bá lórí àyìnlá aṣọ orí mo yà náà ìwọ yìí ọ̀lẹ̀ ta mo gbọ́ ìwọ yìí ayé mo bá yà ó ṣe lè rọmọ àdàmọ sẹ́yìn tó bá dára fún àṣẹlẹ̀ ayé rẹ̀ mọ̀ báyé rẹ̀ ẹnu tó fi ń jẹ́ wúrẹ́ ẹ̀mọ́ náà máa lò sí kó má tún padà wá ẹnu tó jáde o jáde jẹ́ kóró ọba àjọ ẹ̀ka ni àṣẹlẹ̀ ayé rẹ̀ mọ̀ báyé rẹ̀ ìwọ tó ti jọ́ lórí táwa yẹn wá rí fún kó má tún padà wá wá lè rẹ̀ ọba máa jẹ́ ẹ̀ka ni àṣẹlẹ̀ ayé rẹ̀ mọ̀ báyé rẹ̀ àpàdà sábúrò òkèrè òdòdó ọlọ́mọdé ayé mọ̀kàn bẹ́ẹ̀. àwọn èèyàn tó gbajúmọ̀ ọ̀nà náà ń fẹ́ gbajúmọ̀ náà ń fẹ́ ìgbésí ayé gbajúmọ̀ ìgbésí ayé gbajúmọ̀ là ń lò yó. àyìnlá bàbá akúwàmù ló ń sún fún mi o. bàbá akọ́júmọ́lá ló ń sún fún mi o. bàbá alátọ́kùnbọ̀ ló ń sún fún mi o. bàbá dérì sọ́lá ló ń sún fún mi o. bàbá onífàrídà ànábì mi o. ọkọ̀ alájà mẹ́rin àmọ̀gá aláàánú o. àyìnbó gbajúmọ̀ ló ń fẹ́ òní kú ní èmi láti èyí orin rẹ̀ kan adábòye arábí ni ohun nígbà tí Mandela kú Saheed Òṣùpá ń sọ pé Mandela tó lọ talẹ̀ lè fi wé ṣolóṣèlú ni àbí kílẹ̀ ìró àbáwọn tó ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni èmi wọ́n sọ pé ṣéun Ádámọ̀ tó lọ talẹ̀ lè fi wé ṣó ní mímọ̀ lásán ni àbí kílẹ̀ ìró àbí ànábì Ádámọ̀ tàkọ́kọ́ yẹn ni ojoojúmọ́ ẹran nígbà tó ń bẹ láyé ṣéun Ádámọ̀ yìí ojoojúmọ́ ẹran fi aya tì í kò mú kan mọ́ ìkan kì í ṣe ọ̀dàlẹ̀ o. Sheikh Adam. wọ́n bá tún wá pè pé kó wá sọ̀rọ̀ kò ní sọ àsọtán a tún wá máa fún wọn nímọ̀ràn o pé nìkan ìjẹ́kílẹ̀ ò fẹ́ ṣé wọ́n lè ṣe yẹn. Sheikh Adam. ẹ̀yin lẹ́rọ eléyìí. bẹ́ẹ̀ni. ṣe rí Sheikh Adam Adibu. ibẹ̀ ló ti kọrin pé hello ó play fáwọn Glo ni MTN hello
o lè máa gbọ́ mi báyìí torí everywhere you go MTN connection is the best. òun ló ó wá ní bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ mi pè mí ooo ọ̀rẹ́ mi pè mí connection ò dáa pè mí sórí MTN mi ni torí mi ò gbọ́ ẹ tó gbogbo bó ṣe ń pè mí ṣùgbọ́n tó bá pè mí sórí MTN lọ́wọ́ kan ló máa gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ kedere. wọ́n ní kéwù lọ nílẹ̀ yìí ooo wọ́n ní kéwù lọ nílẹ̀ yìí mo sọ pé rí sọ ṣùgbọ́n kéwù ṣe tún kú o ṣe wàá dámọ̀ ló kú. kéwù lọ nílẹ̀ yìí wà láì mọ́ ti lọ ṣùgbọ́n ọmọ tó fi sílẹ̀ táwọn ayé ń sọ àbíbù ṣùgbọ́n ọmọ tó fi sílẹ̀ táwọn ayé ń sọ mọ̀dírò ọmọ tó fi sílẹ̀ táwọn ayé ń sọ èèmọ̀ ni. ṣé mo wá dámọ̀ ṣe bàbá gbìyànjú o ṣé wá dámọ̀ ṣe bàbá gbìyànjú ṣe rí láti mọ kéwù tó bàbá o kò nira ṣùgbọ́n ti lo kéwù bí àfà wa gangan ní ìnira. ó wá ní òní àgbẹ̀ lọ́rọ̀ oko àgbẹ̀rẹ̀ oko tán ó fọkọ́ pamọ́ ó ní ọ̀hìn ọ̀la àgbẹ̀ lọ́rọ̀ oko àgbẹ̀rẹ̀ oko tán ó fọkọ́ pamọ́ bó bá wà dọ̀la àṣebágbẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó sùn tí ó bá jí mọ́ ọkọ́ tàgbẹ̀ ń pa ọmọ ní ó pa àgbẹ̀ mọ́ kọ́lọ́n bá mi kẹ́ṣe o àlíyà lórí kọ́lọ́n bá mi kẹ́ṣe o àlíyà lórí. bisimilahi kul huwallah bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad lam yakun lahu kufuwan ahad. naam.